èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè. ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀kùn ló máa ń ro. ọ̀rọ̀ tí mo sọ ẹ bá mi pín ṣé ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti fẹ́ tẹ̀lé àwọn tó ń sọ̀rọ̀ nípa Yorùbá nation ẹ tẹ̀lé ẹni tó sọ̀rọ̀ gidi. bàbá wa Bánjí Akíntóyè olóyè Adéyẹmọ Ìgbòho bàbá mi Adéníran èmi tẹ̀lé wọn tọkàntọkàn nítorí pé wọ́n ṣe kó dáa wọn ò dẹ̀ fẹ́ kó dìjà. gbogbo nǹkan làwọn ìyàwó máa ń ṣe kó dáa but at the end of the day obìnrin máa ń fẹ́ ṣo lórí ìyẹn fáwọn kan. àwọn ò ní búyàn but gbogbo nǹkan tẹ́ ẹ bá ní lọ́wọ́ ẹ ṣe but anybody tó bá sọ fún ipò fẹ́ declare Yorùbá nation without Chief Olóyè Adéyẹmọ without bàbá Bánjí àbí bàbá Adéníran without àwa yìí gan olúwẹ̀ òfolómú o. ọ̀pọ̀lọpọ̀ àríwọ̀n wọn bọ́ta oníkálukú ẹlòmíì nígbà tó di pé wọ́n mú wọn nílé bàbá olóyè Sunday Igboho la mọ̀ wọn o Lady K nìkan la mọ̀ ó wá di pé wọ́n fi wá pa wọ́n kàn bú wa wọ́n sọ tó wù wọ́n àwọn ò lè ní kẹ́ bá búyàn nítorí pé bírú wa bú yí gan bẹ́ẹ̀ máa bú wa gan ẹ máa tẹ̀ sí wa lójú torí pé kẹ́ lè rérò iye ò work kò tó kò lè yà wá lẹ́nu tọ́bọ̀ kékeré bá búrò àwa yìí ṣáàtẹ̀ ti lè bá Adéyẹmí ikú ọmọ kú àrùn ọmọ àrùn tẹ́ lè gbé bàbá wa Aláàfin sáré èyí tẹ́ lè bú Ọọ̀ni of Ifẹ̀ tẹ́ lè gbé sáré èyí tẹ́ lè bú Aláké Ẹ̀gbá tẹ́ lè gbé sáré èyí tẹ́ lè bú gbogbo àwọn ọba ńláńlá nílẹ̀ Yorùbá èyí tẹ́ lè wò sùsù tẹ́ bú bàbá Adéníran bàbá 86 years old tẹ́ lè bú bàbá 86 years old ẹ wá bọ̀ wá àwọn tá a sì wà ní 50 plus ìyẹn ló máa wá dùn wá thank you jàre ìyá mi ìyẹn ló máa wá dùn ṣé yẹn lè dùn wá ni èyí tẹ́ lè búrú ọ bàbá yẹn tẹ́ lè bú Aláàfin kọ́ba yẹn jẹ́ 15 years báyìí bàbá ni Ọọ̀ni tó bá jẹ́ ọmọ 20 years bàbá ni tá a bá máa tún já Aláàfin tuntun sí ẹ máa tún ríran wò bàbá náà ni ẹ máa tún bu náà ni so èyí tẹ́ lè bú wọn yẹn ẹ jọ̀ọ́ kí ni nǹkan tẹ́ lé sílẹ̀ fún ọmọ Yorùbá ẹ lé nǹkan kan tó da nítorí àwọn yúùtù wa gbogbo ẹ jẹ́ kó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn yúùtù dẹ̀ ń fi inú wọn hàn but ìgbà tí yúùtù bá dá sọ̀rọ̀ yìí ẹyọ ọmọ Yorùbá ìgbà lè máa mọ tó ń ṣẹlẹ̀ nígbà tí àwọn yúùtù bá dá sí ẹ mọ̀ pé gbogbo rálì tó ń ṣe yẹn òfo lórí òfo ni irọ́ lórí irọ́ ni mo ní wọ́n mọ mi nítorí mo ti kọjá táìmù mi ìfẹ́ máa pẹ́ ẹ mọ̀ pé rálì yẹn òfo lórí òfo ni irọ́ lórí irọ́ ni tí yúùtù bá jáde níjọ́ tí yúùtù bá fi lè support Yorùbá ní sọ ẹ gbàgbé mo mọ̀ pé Yẹmí Adétóun tó lead àwọn endsars àwọn boys yẹn ó ń wò macaroni tó náà wà lára àwọn endsars yẹn wọ́n ń wòran but ìjọ tó bá fọ́ sí Yorùbá nation ìjọ ilẹ̀ máa mọ̀ pé yes Nàìjíríà ti dá dúró ẹ wá ń sọ ẹ fẹ́ lọ declare ìkan tún sọ wọ́n tún sọ authoritatively wọ́n tún sọ pé àwọn fún bàbá Bánjí ní 10 days ẹ̀dẹ̀ ń pera yín lọ́mọ Ògbóho ẹ̀dẹ̀ ń pera yín lọ́mọ CSI ń pera yín lọ́mọ òòṣà tẹ́ ẹ bá ti bú bàbá Adéníran Ìgbòho lẹ́ fọgbọ́n bú ẹ kó wèrè lọ ẹ kó sì lọ kí ló ṣe yín gan kí ló ṣe yín tí ò ṣẹlẹ̀ rí èmi Aare Almaroof mo mọ iye owó mi ní ìgbà tó mú àwọn brọ́dà wa tí wọ́n mú wọn ní Àbújá mo mọ iye owó tó jábọ́ lára mi mo mọ iye owó tí gúrùpù mi san but at the end of the day náà kí la ṣe náà wí wọn là ṣe nǹkan kan àwa ti gbọ́ o àwọn ò bá yín jà o ó bá wù ìkẹ́ tún bú wa ẹ tún fi wá wérò déédéé bẹ́ẹ̀ ní àṣeere déédéé bẹ́ẹ̀ láṣeere déédéé bọ̀ tí tèmi ni pé I need the security nílẹ̀ bàbá wa then last but not the least wọ́n tún sọ pé àwọn OPC kan náà lọ jà ní ìkìlàbí kinní kan tó lọ palágbájá ẹ má tún dá wàhálà OPC àti Yorùbá nation lẹ̀ o Ààrẹ Gani Adams ò mọ anything nípa ẹ̀ OPC tó ń bára wọn jà tẹ́ ń pè ní OPC yẹn mi ìròpọ̀ wà lọ́ndà OPC ààrẹ ó dà mí ìròpọ̀ wà ní New Era ó dà pé àwọn OPC kan tó tún pera wọn lọ́tọ̀ àwọn yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ má dá wàhálà lẹ̀ ẹ ti tún bẹ̀rẹ̀ yí pé ẹ má dá wàhálà lẹ̀ àwọn ò ní tẹ̀ lọ́pọlọ yín ọ̀sẹ̀ lẹ́kọ̀ọ́ mú kan lẹ́kọ̀ọ́ fẹ́ fi ba kínní ẹ jẹ́ ẹ̀rígbà tó ṣe rálì lẹ́kọ̀ọ́ ẹ̀rígbà tó ṣe rálì ẹ̀rí èyàn bí omi ó ti wá kan àsìkò tiwa ẹ wá sọ ẹlẹ́yìn fún bàbá ẹni dẹ̀ pa mí ẹlòmíì tó sọ̀rọ̀ bàbá ẹ̀ gan pé ẹni bàbá ẹlòmíì jù mí lọ lọ́jọ́ orí wàláhì gbogbo ẹnu mo fi sọ ìwọ tó bá jẹ́ 35 years èmi àti bàbá ẹ̀ lẹ́gbẹ́ gbàgbé.
èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè. ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀kùn ló máa ń ro.